àníṣe ọ̀kọ̀ọ̀kan báyìí làṣírí ẹ̀yin amòkùnsìkà yóò mọ̀mọ́ tú o. wọ́n ní èèyàn méjì bọ́ sọ́wọ́ ọlọ́pàá nílùú Ìbàdàn fún pé wọ́n mọ̀ ní ẹ̀yà ara èèyàn ni wọ́n bá lọ́wọ́ wọn o. àwọn ọkùnrin méjì kan mọ̀ ní tí wọ́n porúkọ kíní Rilwanu Bello àti Fatai Adeleke mọ̀ ní òun àwọn ọlọ́pàá ti mú nílùú Ìbàdàn báyìí lórí ẹ̀sùn híhú òkú wọ́n sì tún bá àwọn ẹ̀yà ara lọ́wọ́ wọn o. alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òsífẹ̀sọ̀ ó má ṣàlàyé nínú àtẹ̀jáde tó máa fi síta wípé àwọn afurasí yìí wọn ò mọ̀ níṣẹ́ méjì lápájú pé kí wọ́n lọ máa hú òkú èèyàn kí wọ́n sì máa tà á fún oògùn owó lọ o. Òsífẹ̀sọ̀ ṣàlàyé pé Rilwanu Bello táwọn èèyàn mọ̀ sí Àṣàráìlù òun ni ọwọ́ kọ́kọ́ bà ní ọjọ́ 18 oṣù kẹta ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. alukoro mà sọ pé nǹkan bíi aago 2:30 sánmọ́ni ní ọjọ́ náà ó ní àwọn ọlọ́pàá láti tẹ̀sán Ìyágànkù ó ní wọ́n máa ṣe àbẹ̀wò sílé rẹ̀ lẹ́yìn tí olóbó táwọn o nípa iṣẹ́ láabi tí ẹni ọdún 45 náà tó máa ń ṣe o agbègbè Muslim nílùú Ìbàdàn onílé náà wà bí ọlọ́pàá ṣe ṣàlàyé gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá Ọ̀yọ́ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé nípa ohun tí wọ́n bá nílé Rilwanu Bello Àṣàráìlù lásìkò tí a máa ń yẹ inú ilé náà wò arígunduku ara obìnrin kan àti àwọn ẹ̀yà ara èèyàn míì tí wọ́n ti gé o bẹ́ẹ̀ la mọ̀ rí ọwọ́ àti ẹsẹ̀ pẹ̀lú àwọn egungun gbígbẹ tí wọ́n kó sínú àpò àti inú garawa o. nígbà tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ Bello máa sọ wípé ìtẹ́ òkú kan tó wà ní Àwà Ìjẹ̀bú níjọba ìbílẹ̀ Àríwá ìpínlẹ̀ Ògùn ìlòun ti wú òkú náà. ó mà tó jẹ́wọ́ pé òun ń ta àwọn ẹ̀yà ara rẹ̀ fún oníṣègùn kan mọ̀ ní bẹ́ẹ̀ ló mú àwọn agbófinró lọ sí ìtẹ́ òkú náà níbi tí wọ́n ti fìdí ohun tó sọ tí wọ́n ti fi múlẹ̀. wọ́n ní bó ṣe jẹ́wọ́ síwájú sí i ó mà ló mà ṣe atọ́kùn bọ́wọ́ ṣe ba Fatai Adeleke ẹni 70 ọdún mọ̀ ní 70 years old wọn mọ̀ pé tó máa ń ra ẹ̀yà ara èèyàn náà lọ́wọ́ rẹ̀. Adeleke náà mà jẹ́wọ́ pé òun máa ń ra ẹ̀yà ara òkú èèyàn lọ́wọ́ Bello lóòótọ́ àti taari ẹjọ́ náà sí ẹ̀ka tó rí sí ẹ̀sùn ìpànìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni o iṣẹ́ sì ń lọ lọ́wọ́ láti mú àwọn tó bá tún lọ́wọ́ nínú rẹ̀. Òsífẹ̀sọ̀ òun ló sọ bẹ́ẹ̀. alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó máa gba àwọn tó ń sọ ìtẹ́ òkú nímọ̀ràn láti máa kíyèsára ju ti tẹ́lẹ̀ lọ báyìí nítorí o àwọn tó ń fi ẹ̀yà ara èèyàn tí wọ́n fi ń ṣòwò. bákan náà ó mà ló máa rọ àwọn awakọ̀ láti máa yẹ ẹrù àwọn èrò ọkọ̀ wọn wò fínífíní o láti kápá àwọn tó ń gbé òkú èèyàn kiri inú àpò. bí ẹnikẹ́ni tó bá kẹ́fìn ìwà ọ̀daràn lágbègbè rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn nọ́mbà yìí ó ní ọlọ́pàá mọ̀ fi síta fún wọn láti pè fún ìfisùn àti ìfitónilétí o 615 tó jẹ́ nọ́mbà pàjáwìrì tàbí kí wọ́n pe àwọn nọ́mbà yìí 08081768614. iléeṣẹ́ ọlọ́pàá òun ló fi nọ́mbà náà síta. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá torí kàyé Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ẹ̀yin náà lẹ̀ ẹ ṣé pọ̀ o tẹ́ ń tẹ̀lé wa o.